Ojo Idajo fún Abdulraman Bello àtàwọn míràn tí wọ́n ṣekúpa Akekoobinrin Hafast Nilu Ilorin. Ọwọ́ tẹ̀ o, àwọn agbófinró náwó gan ọ̀dọ́kùnrin kan tó sápamọ́ sórí àjà báǹkì lẹ́yìn tí iṣẹ́ láabi tó fẹ́ ṣe kùnà loru-mọju ọjọ́ náà. Ilé-ẹjọ́ dá ẹjọ́ tí bàbá Mohbad pè tako Naira Marley nù. Ojú ọ̀nà marosẹ Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́ yóò jẹ́ píparí ṣáájú oṣù kẹsàn-án ọdún 2026. Kọngílá ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Wàhálà bẹ́ sílẹ̀. Àwọn èèyàn ìlú Ido-Ayegunle àti Esa Oke ṣekọlu sí ara wọn lórí ààlà ilẹ̀ nípinlẹ Osun. Ẹ̀mí bọ́, dúkìá ṣòfò, ìlú dahoro. Àwọn agbébọn ṣekúpa ó lé ní 10 èèyàn nípínlẹ̀ Anambra. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Adajo Kede Ojo Idajo fún Abdulraman Bello àtàwọn míràn tí wọ́n ṣekúpa Akekoobinrin Hafsat Nilu Ilorin. Ìgbẹ́jọ́ Abdulraman Bello àti àwọn afurasí 4 mìíràn tí wọ́n fẹ̀sùn ìpànìyàn kan tẹ̀síwájú lọ́jọ́rú ọjọ́ kejì oṣù keje ọdún yìí. Abdulraman Bello àti àwọn 4 ni wọ́n jọ ń jẹ́jọ́ ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara ní ìlú Ìlọrin. Níbi ìgbẹ́jọ́ tó kọjá ní Abdulraman Bello àti àwọn 4 náà ti wí àwíjàre wọn ní ilé-ẹjọ́. Ibi ìgbẹ́jọ́ náà ni Abdulraman Bello ti ní òun kọ́ lòun ṣekúpa Hafsat làwà. Ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ láago 9 kọjá ìṣẹ́jú díẹ̀ lábẹ́ adájọ́ Christiana Ajayi ti ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara. Kọmíṣánná fétò ìdájọ́ tó tún ṣe amòfin àgbà ìpínlẹ̀ Kwara Senior Ibrahim ló léwájú àwọn agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ Kwara. Chukwudi Maduka ni agbẹjọ́rò olùjẹ́jọ́ kìíní, AS Oseni àti Sulaiman Alamoyo sójú olùjẹ́jọ́ kẹta. MA Yusuf jẹ́ agbẹjọ́rò olùjẹ́jọ́ kẹrin. Lẹ́yìn àfihàn àwọn agbẹjọ́rò olùjẹ́jọ́ kejì, ìkẹta àti ìkẹrin pẹ̀lú agbẹjọ́rò olùjẹ́jọ́ karùn-ún rọ adájọ́ láti tú àwọn olùjẹ́jọ́ kejì, ìkẹta, ìkẹrin àti ìkarùn sílẹ̀ níwọ̀n ìgbà tí wọn ò ti rí ẹ̀rí kankan pé wọ́n lọ́wọ́ sí ẹ̀sùn ìpànìyàn. Àwọn agbẹjọ́rò náà ní gbogbo ẹ̀rí tí àwọn ọlọ́pàá àti àjọ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS mú wá sí ilé ẹjọ́ fi hàn pé àwọn 4 tó kù kò lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn tí Abdulraman Bello hù ní ìwà. Pẹ̀lú àfikún pé Abdulraman Bello fúnra rẹ̀ ti sọ níwájú ilé ẹjọ́ pé àwọn 4 tó kù kò mọ nǹkan kan nípa ikú Hafsat Yetunde Lawal. Agbẹjọ́rò Abdulraman Bello náà rọ ilé ẹjọ́ láti ṣàgbéyẹ̀wò àwọn àkọsílẹ̀ àti ọ̀rọ̀ tí Abdulraman Bello sọ ní ilé ẹjọ́. Agbẹjọ́rò ìjọba sì takò. Agbẹjọ́rò ìjọba ní gbogbo àwọn tí àwọn fẹ̀sùn kàn náà sì ni àwọn fẹ̀sùn kàn. Lẹ́yìn àtótónu àwọn agbẹjọ́rò, adájọ́ kéde pé ọjọ́ 21 oṣù keje ni ìdájọ́ yóò wáyé. Ọwọ́ tẹ̀ o, àwọn agbófinró náwó gan ọ̀dọ́kùnrin kan tó sápamọ́ sórí àjà báǹkì lẹ́yìn tí iṣẹ́ láabi tó fẹ́ ṣe kùnà loru-mọju ọjọ́ náà. Ọjọ́ gbogbo ni tolè, ọjọ́ kan báyìí ni tolóhun. Fídíò kan tó gba orí ìtàkùn ayélujára kan ṣàfihàn ọ̀dọ́kùnrin kan tí àwọn agbófinró náwó gan tó sápamọ́ sórí àjà báǹkì ilé ìfowópamọ́. Gẹ́gẹ́ bí àwọn oṣojúmìkòrò ṣe wí, afurasí náà ló wọnú báǹkì ilé ìfowópamọ́ FCMB lásìkò ọjọ́ iṣẹ́ tó sì ti ara rẹ̀ pa mọ́ inú yàrá ìtura ìgbọ̀nsẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ gun orí àjà lọ dúró síbẹ̀ títí di ìgbà tí àwọn òṣìṣẹ́ báǹkì náà fi parí iṣẹ́ fọjọ́ náà. Ẹ̀wẹ̀, nígbà tí àwọn òṣìṣẹ́ dé lówùúrọ̀ ọjọ́ kejì, wọ́n ṣàwárí pé ilẹ̀kùn àbáwọlé ti jẹ́ títìpa látinú. Èyí ló mú ìfura dání. Níṣe ni wọ́n fi tìpá sí ilẹ̀kùn náà tí wọ́n sì ń gbọ́ ìró tó ń jáde látòrí àjà. Lẹ́yìn ọ̀rẹ̀yìn, afurasí náà jẹ́ mímú sọ̀kalẹ̀ nípasẹ̀ àwọn agbófinró tí wọ́n kà mọ́ níbi tó ti ń gbìyànjú láti ṣọṣẹ́ láabi pẹ̀lú àwọn ẹ̀rọ báǹkì ilé ìfowópamọ́ náà. Nínú fídíò náà tó gba orí ìtàkùn ayélujára kan ló ṣàfihàn bí wọ́n ṣe fa afurasí náà sọ̀kalẹ̀ ní tipátipá, lù ú lálùbọ́lẹ̀ lálùbami tí wọ́n sì fi okùn so ẹsẹ̀ rẹ̀ kó má bàa na pápá bora. Títí di àkókò tí à ń gbé ìròyìn yìí jáde síta, báǹkì ilé ìfowópamọ́ ọ̀hún kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta lórí ìṣẹ̀lẹ̀ náà. Ilé ẹjọ́ dá ẹjọ́ tí bàbá Mohbad pè tako Naira Marley nù. Ilé ẹjọ́ gíga Ìkẹjà lọ́jọ́rú Wednesday dá ẹ̀bẹ̀ ẹjọ́ tí ọ̀gbẹ́ni Joseph Aloba, bàbá olórin takasúfèé tó dolóògbé Ìlérí Olúwa Aloba tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad fi ránṣẹ́ nù.
Alọ́ba ló ń gbìyànjú láti fagilé ìmọ̀ràn òfin àwọn agbẹjọ́rò ìjọba tí ó dá Azeez Fashola tí ọ̀pọ̀ mọ̀ sí Naira Marley tó ní iléeṣẹ́ orin àti Samson Balogun tí ọ̀pọ̀ mọ̀ sí Sam Larry tí ó ń gbé orin lárugẹ sílẹ̀ nínú ohun tó jọ mọ́ ikú Mohbad. Iléeṣẹ́ akọ̀ròyìn ìjọ nílẹ̀ wa Nàìjíríà náà ròyìn pé Alọ́ba kọ̀wé ẹ̀bẹ̀ náà nípasẹ̀ agbẹjọ́rò tó ń léwájú ẹjọ́ náà Wahab Shittu lórúkọ mọ̀lẹ́bí pẹ̀lú agbẹjọ́rò gbogbogbò Anthony General ìpínlẹ̀ Èkó àti olùdarí àwọn agbẹjọ́rò ìjọba tí wọ́n ṣe àkójọ gẹ́gẹ́ bí àwọn olùdáhùn nígbà tó ń da ẹ̀bẹ̀ Alọ́ba nù. Adájọ́ Táíwò Ọlátòkun nínú ìdájọ́ rẹ̀ dájọ́ pé Anthony General ìpínlẹ̀ Èkó ní agbára láti ṣe ìdájọ́ tàbí kó má ṣe ìdájọ́ jẹ́ pípé àti pé kò lè ṣe bí léèrè. Shittu nínú ẹ̀bẹ̀ rẹ̀ bẹ̀ ilé-ẹjọ́ láti pa ìmọ̀ràn òfin agbẹjọ́rò ìjọba tì tọ́ka sí i gẹ́gẹ́ bí àìní ìdájọ́ òdodo. Ó sọ wípé ìmọ̀ràn òfin agbẹjọ́rò ìjọba èyí tí ó dá Naira Marley àti Sam Larry sílẹ̀ ti dènà àbájáde ìwádìí tí adájọ́ ń ṣe tí kò tíì parí ìwádìí rẹ̀ nípa ohun tó ṣokùnfà ikú olórin tàkasúfèé náà. Àmọ́ nínú ìwé ẹ̀dà tí wọ́n pè takò ọ̀hún, àwọn olùdáhùn faramọ́ pé wọn kò dá àwọn afurasí náà láre ṣùgbọ́n tí wọ́n kàn tú wọn sílẹ̀. Nítorí náà wọ́n rọ ilé-ẹjọ́ náà pé kó da ẹjọ́ náà nù nítorí ìdájọ́ òdodo. Àwọn olùdáhùn ní àbájáde náà farahàn nínú àmọ̀ràn òfin tí olùpẹ̀jọ́ pè níjà. Ojú ọ̀nà márosẹ̀ Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́ yóò jẹ́ píparí ṣáájú oṣù kẹsàn-án ọdún 2026. Kọngílá ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ àbádúpẹ́. Kọngílá tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé àkànṣe iṣẹ́ ojú ọ̀nà márosẹ̀ oníbejì Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́ fún iléeṣẹ́ GRB Construction Company Limited lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ti ṣe ìdánilójú pé àkànṣe iṣẹ́ ojú ọ̀nà ọ̀hún yóò jẹ́ píparí ṣáájú gbèdéke oṣù kẹsàn-án ọdún 2026 tí wọ́n là kalẹ̀. Máníjà iléeṣẹ́ ọ̀hún tó wà lágbọ̀ndàn àkànṣe iṣẹ́ ọ̀nà Joseph Onche ló sọ̀rọ̀ náà fún àwọn akọ̀ròyìn lágbègbè ibi tí wọ́n ti ń ṣe ọ̀nà l'Ógbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. A rántí pé lógúnjọ́ oṣù kejì ní ìjọba àpapọ̀ gba àkànṣe iṣẹ́ ojú ọ̀nà oníbejì kìlómítà 52 Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́ tí wọ́n gbé fún iléeṣẹ́ Renault Construction Company ṣáájú kí wọ́n tó wá gbé fún kọngílá iléeṣẹ́ GRB. Mínísítà iṣẹ́ àti ọ̀nà David Umahi sọ wípé ìpinnu náà jẹ́ ìfarajìn ààrẹ Bọ́lá Tinubu lójú náà láti lè jẹ́ kí àkànṣe iṣẹ́ ojú ọ̀nà ọ̀hún parí ní kíámọ́sá. Ẹ̀wẹ̀ Onche sọ wípé iléeṣẹ́ GRB ni wọ́n gbé iṣẹ́ ọ̀hún lé lọ́wọ́ lójú náà láti parí ojú ọ̀nà kìlómítà 36 tó ṣẹ́kù láàrin gbèdéke oṣù 18. Ó ní kí ámọ́sá ni àwọn gúnlẹ̀ sí ojú ọ̀nà ọ̀hún bí wọ́n ṣe gbé iṣẹ́ ojú ọ̀nà ọ̀hún fún àwọn lóṣù kẹta. Ó ní àwọn ti lo oṣù 3 lórí àkànṣe iṣẹ́ náà. Ó sì dá àwọn lójú pé àwọn yóò parí àkànṣe iṣẹ́ ojú ọ̀nà ọ̀hún ṣáájú gbèdéke oṣù tí wọ́n fún àwọn láti parí rẹ̀. Ó ṣàlàyé pé àmọ́ ìṣòro ìpèníjà kan tàbí òmíràn lè wá látọ̀dọ̀ àwọn èèyàn tí kò ní ìgbàgbọ́ nínú àwọn ṣùgbọ́n àwọn gbàgbọ́ nínú ara wọn. Ó ní àwọn ní agbára àti òye àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀jìnmí onímọ̀ ẹ̀rọ tó mọṣẹ́ dájú sáká láti ṣe ojú ọ̀nà ọ̀hún bó ti yẹ. Máníjà iṣẹ́ ọ̀nà ọ̀hún sọ wípé iléeṣẹ́ náà ti gùn lé àwọn ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn lójú náà láti fojúsùnùkùn wo ipò tí ojú ọ̀nà ọ̀hún wà. Ẹni tó ń sọ̀rọ̀ bákan náà máníjà GRB tó mójútó àkànṣe iṣẹ́ ojú ọ̀nà ọ̀hún Ajma Kihan mú dá àwọn awakọ̀ tó ń gba ojú ọ̀nà márosẹ̀ Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́ lójú pé iléeṣẹ́ rẹ̀ yóò ṣe ọ̀nà tó dúró re tó yọ̀kùlùlù tí yóò sì pẹ́. Gbogbo àwọn èròjà tó jẹ́ lílò fún àkànṣe iṣẹ́ ojú ọ̀nà ọ̀hún ni wọ́n ṣàyẹ̀wò wọn fínífíní bóyá wọ́n dúró re àbí wọn ò dúró ṣáájú kí wọ́n tó buwọ́ lù ú. Ojú ọ̀nà Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́ jẹ́ ọ̀kan lára àwọn agbọ̀ndàn ojú ọ̀nà márosẹ̀ Ìbàdàn sílùú Ìlọrin tó ṣe kókó lápá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà. Ó dúró gẹ́gẹ́ bí ojú ọ̀nà tó so gúúsù ìwọ̀ oòrùn àti apá ẹkùn àríwá ilẹ̀ wa papọ̀. Wàhálà bẹ́ sílẹ̀. Àwọn èèyàn ìlú Ido-Ayegunle àti Esa Oke ṣèkọlù sí ara wọn lórí ààlà ilẹ̀ nípínlẹ̀ Osun. Ẹ̀mí bọ́, dúkìá ṣòfò, ìlú dahoro ìjà. Ó mà ṣe o, ẹni orí yọ ó dilé o. Ẹ̀mí èèyàn 4 àti ọ̀pọ̀lọpọ̀ dúkìá ló ṣòfò nínú wàhálà rògbòdìyàn ìjà tó wáyé láàrin ìlú Esa Oke àti ìlú Ido-Ayegunle nípínlẹ̀ Osun. Púpọ̀ nínú àwọn ilé tó wà nílùú Ido-Ayegunle ni wọ́n ti sọ di ahoro
lẹ́yìn tí wọ́n dáná sun àwọn ilégbèé ọ̀hún tán. A ó rántí pé láti 30 ọjọ́ oṣù kínní ọdún 2025 yìí ní wàhálà ti bẹ̀rẹ̀ nígbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fi ọmọ ọba Olúwatìmílẹ́yìn Àjàyí jẹ olójúdó ti ìlú Ìdó-Ayegunle. Àwọn aráàlú náà fárígá pé kò yẹ kí ìjọba fi ẹni tí kì í ṣe ọmọ ìlú àwọn jọba. Baálẹ̀ tó sì wà níbẹ̀ tẹ́lẹ̀ ló yẹ kí ìjọba sọ di ọba. Ìlú Esa Oke tako yíyan ọba àti ẹni tí ìjọba yàn gẹ́gẹ́ bí ọba sí ìlú Ìdó-Ayegunle. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn olóyè Esa Oke ní Ìdó-Ayegunle kì í ṣe ìlú tó tó láti gba ọba nítorí pé ọ̀kan lára àwọn abúlé tó wà lára ìlú Esa Oke ní Ìdó-Ayegunle jẹ́. Ẹni tí ìjọba fún ní oyè ọba Ìdó-Ayegunle ló wá láti ìlú Iléṣà tí kò sì ní ẹ̀tọ́ kankan láti jẹ ọba ní ìlú Ìdó-Ayegunle rárá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Èyí ló fa ìkọlù tí àwọn èèyàn Ìdó-Ayegunle ṣe sí ìlú Esa Oke ní 30 ọjọ́ oṣù kínní ọdún 2025 yìí tí wọ́n sì dáná sun ààfin àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọba Esa Oke lásìkò ìkọlù náà. Yàtọ̀ sí èèyàn méjì tí wọ́n sì ń wá báyìí, èèyàn 4 ló ti pàdánù ẹ̀mí wọn tí wọ́n sì dáná sun àwọn ilé tó wà nílùú náà látàrí wàhálà ìjà tuntun tó bẹ́ sílẹ̀ ní ọjọ́ 19 oṣù kẹfà ọdún 2025 yìí ní ìlú Ìdó-Ayegunle nítòsí Esa Oke nípínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ọba ńlá ìlú Ìdó-Ayegunle náà Ìbírónkẹ́ Adébùsúyì ṣe sọ, aago 10 àárọ̀ ọjọ́ 19 oṣù kẹfà tó kọjá làwọn jàǹdùkú tí wọ́n sọ pé wọ́n wá láti ìlú Esa Oke ya wọ ìlú Ìdó-Ayegunle tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn lákọ̀lákọ̀. Adébùsúyì sọ pé àwọn jàǹdùkú ọ̀hún tó 100 ọ̀kadà ni wọ́n gùn wọ ìlú, bẹ́ẹ̀ ni wọ́n fi aṣọ bo ojú wọn, ṣùgbọ́n àwọn aráàlú dá àwọn kan mọ̀ láàrin wọn. Nínú wàhálà tuntun yìí, Adébùsúyì sọ síwájú pé àwọn jàǹdùkú náà gé orí ọkùnrin kan, wọ́n sì gé ọwọ́ ẹnìkan. Ó ní lẹ́yìn tí wọ́n pa àwọn èèyàn 4 ni wọ́n tún jù wọ́n sínú kànga tí wọ́n sì gbé òkúta ńlá lé kànga náà lórí. Kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti àwọn lọ́balọ́ba Dósù Babátúndé ṣàlàyé pé ìjà tó wáyé láàrin ìlú Esa Oke àti ìlú Ìdó-Ayegunle ní ọjọ́ 19 oṣù kẹfà ọdún yìí kì í ṣe ọ̀rọ̀ ọlọ́bàdé ló mú ìjà náà wá. Dósù ní ọ̀rọ̀ ìjà ilẹ̀ ló fa ìjà tó wáyé yìí. Ó ní ọ̀rọ̀ ọlọ́bàdé ti wà nílé ẹjọ́ àti pé àwọn ti yan àwọn ìgbìmọ̀ kan lórí ọ̀rọ̀ náà tí wọ́n sì ń tẹ̀síwájú lórí ìwádìí wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ̀lábí fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé èèyàn 4 ló pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ náà. Ó fi kún pé òótọ́ ni pé wọ́n pa àwọn kan tí wọ́n sì kó wọn dà sínú kànga tí wọ́n tún gé apá àti ẹsẹ̀ àwọn mìíràn sínú kànga bákan náà. Abíọ́dún sọ pé kọmíṣánná ọlọ́pàá ti ṣàbẹ̀wò sí ìlú náà. Wàhálà ààlà ilẹ̀ tó sì ti wà láàrin àwọn ìlú méjèèjì tẹ́lẹ̀ ló tún ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n ìwádìí ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà láti lè fi ojú àwọn tó ṣọṣẹ́ láabi náà hàn dé. Àwọn agbébọn ṣekú pa ó lé ní 10 èèyàn nípínlẹ̀ Anambra. Ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ wa tó mẹ́hẹ̀ ń kọ wa lóminú báyìí. Ìpayà ìbẹ̀rùbojo ní gbogbo ìgbà. Kò dín ní èèyàn 10 tí àwọn afurasí agbébọn kan tún ṣekú pa nípínlẹ̀ Anambra ní ẹkùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé nílùú Ògbólì ní gúúsù ìjọba ìbílẹ̀ Orumba nípínlẹ̀ náà lásìkò tí àwọn èèyàn kan kó ara wọn jọ láti ṣe ìpàdé ọmọ ìlú kan níbẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn tí ìbọn bá ni wọ́n jẹ́ ọmọ ìpínlẹ̀ Ebonyi. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Tójúkù Ìkẹngà nínú àtẹ̀jáde kan tó fi léde ṣàlàyé pé àwọn agbébọn ya wọ ibùdó ìpàdé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ SUV tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ fún àwọn èèyàn tó wà níbi ìpàdé ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, níṣe ni wọ́n gbé àwọn èèyàn yìí dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn tó sì jẹ́ pé ibẹ̀ ni èèyàn 10 ti pàdánù ẹ̀mí wọn. Wọ́n sì ti gbé òkú àwọn èèyàn náà lọ sí ilé ìgbókùpamọ́sí. Ohun tó fa ìkọlù náà sì ṣókùnkùn sí àwọn èèyàn àtàwọn aláṣẹ níbẹ̀. Bẹ́ẹ̀ ni a kò tí ì lè fi ìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú. Àwọn agbófinró ti wà ní ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé tí wọ́n sì ti gùn lé ìwádìí láti ṣàwárí àwọn agbébọn ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ ìṣekúpani láti ọwọ́ àwọn agbébọn ti ń di lemọ́lemọ́ sí i tí ọ̀pọ̀ èèyàn sì ti pàdánù ẹ̀mí wọn ní ọ̀pọ̀ ìgbà nípínlẹ̀ Anambra. Ní ọ̀sẹ̀ tó kọjá nípínlẹ̀ Anambra, àwọn agbébọn yìí ṣekú pa èèyàn 2, jí èèyàn 2 gbé tí ọ̀pọ̀ èèyàn sì tún farapa yánnayànna lẹ́yìn tí wọ́n ṣèkọlù sí agbègbè Oko. Bákan náà
nípínlẹ̀ Enugu àwọn agbébọn ya wọ ìlú Ehamufu ní ìjọba ìbílẹ̀ Izuzo tí wọ́n sì ṣekú pa èèyàn 11. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lọ́jọ́ Ajé Monday ọjọ́ 16 oṣù kẹfà ọdún 2025 lásìkò tí àwọn aráàlú ń sùn lọ́wọ́. Èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ náà yóò wáyé ní ìlú Ehamufu. Olùgbé agbègbè náà Ifeanyi Ogeyi sọ fún àwọn akọ̀ròyìn bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé tó sì jẹ́ kó di mímọ̀ pé àwọn darandaran ti kúrò nínú igbó tí wọ́n wà tẹ́lẹ̀ tí wọ́n sì ń wá sínú ìlú láti ṣekú pa àwọn aráàlú. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan láṣẹ Ìlédùà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.